kí ló dé ṣé Islam tẹ́ ń pe sunna tẹ́ ń pe àwọn èèyàn sí ṣé bó ṣe rí lélẹ̀. A'udhu billahi minash shaitani rajim. A'udhu billahi minash shaitani rajim. Sunna bully, sunna qadfu, sunna kadhbu, sunna hasad. La ilaha illallah. Sunna giba. Wọ́n làwọn kan tún ní white sọ pé wọ́n bá olóòlù sọ̀rọ̀. Olóòlù jọ́ta mi ni. Ebe èèyàn bíi tèmi ni. Ó kọ Mùsùlùmí ní jẹ́ kó dàbí òsì Islam. Kí ló dé tí mi ní bá sọ̀rọ̀? I'm free to talk with him and I don't have, nobody has moral right to stop me. Pé nítorí pé mo lọ bá olóòlù sọ̀rọ̀ dẹ́kílẹ̀ sọ pé mi ò rí rí láyé, mi ìmọ̀ nọ́mbà bàbá yẹn, àjọjú ó sọ̀rọ̀, àwọn lè mọ̀ mí èmi ò mọ̀ wọ́n. Kí ló dé tẹ̀kàn ń rọ̀pù gbogbo nǹkan tí ò nítumọ̀? Sẹ́ńtàn ṣe fọmọbìnrin yẹn dà. Owó tán gbà lọ́wọ́ ẹ̀ sówó tó dáa, sówó ẹ̀tọ́ ni. Irọ́ tí wọ́n ń nù tán ni kó máa wí ṣèǹtọ́ yẹ ni. Ẹ jáde ẹ sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ jáde ọ̀tọ̀lẹ̀bí tiẹ̀, ọ̀tọ̀lẹ̀bí táwọn bàbá yìí. Ajáde àti sọ ẹ̀bí tiẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ traditionalist tó bá jẹ́ pé òdodo lẹ́fín báyé gbé. Tẹ́yìn náà ò tí ì fẹ́ di bí àwọn èèyàn yìí. Ẹ jáde ẹ condemn ẹ̀. Ẹ sọ wípé paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Déédéé níta ẹgbẹ́ wa lèmi náà dá padà. Kò dé fún pé akéwùgbà góòlù náà. Àmọ́ pẹ̀lú èèyàn báyìí ni. Ogún bàbá mi, ogún ìyá mi, ọwọ́ alọ́jọ́ ọjà ò tí ì yá. Kí ló tún kù? Èmi náà sì sọ̀rọ̀ kọjá ẹnu. Mo ń gáìdì àwọn àfáà tí wọ́n ń fèsì. Pé àwọn èsì kéékèèké kan bẹ tẹ́fọ̀ tí ó da gbogbo nǹkan tí wọ́n bá ń sọnù. Ló jẹ́ kí n sọ yí pé data 5 naira kì í ṣẹgbẹ́ Ọ̀rúnmìlà. Tọ́rọ Google ayé ó Google ọ̀run gan nínú data 5 naira. Déédéé paracetamol tẹ́yìn gbé wa. Lèmi náà gbé wa. Ó ṣe wá di tó tó dariwo. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Akéwùgbà Gold káàkiri àgbáyé. Ọ̀rọ̀ yóò mọ̀ ní dojú. Kí la gbé fún yín tí fẹ́ ìfipọ̀ tó báyìí? Mo rí gbogbo bọ́n ṣe ń búlì mi lọ́tún lọ́sì. Mo ń rí tí gbogbo yín lọ fèsì. Mo wá dorí kodò, mo ń bi Ọlọ́run pé kí ni mo ṣe fáwọn èèyàn yìí tí fẹ́ ìfipọ̀ tó báyìí? Ọlọ́run á nífẹ̀ẹ́ yín jù bẹ́ẹ̀ lọ. Oríire ni ẹ ní mo pin ẹ ní yáwọ́ ọkú, ẹ ní fàìsàn láyé, gbogbo bí ẹ bá dojúkọ oore ni ó máa jẹ́ ti yín. Ọba tó ní mí ọmọ gbèjà yín jà ní gbogbo àyè. Àwọn èèyàn pè mí lọ́tún lọ́sì, wọ́n búlì yín lọ́tún lọ́sì, wọ́n ń pè yín lórúkọ tẹ́ ẹ̀ jẹ́. Ìfẹ́ ilẹ̀ Yorùbá, mo gbà pé iṣẹ́ tọ́lọ́run rán èmi ní. Ọ̀rọ̀ lórí pé ẹ má bu Mùsùlùmí, ẹ má bu Christian, ẹ má bu traditionalist. Ẹ jẹ́ àṣẹra wa lọ́kan ní Nàìjíríà, nílẹ̀ Yorùbá, mo gbà pé iṣẹ́ tọ́lọ́run rán mi. Tó bá wá rí bẹ́ẹ̀, kò sí ànábì Ọlọ́run tọ́lọ́run ránṣẹ́ síwájú, kò sí wòlíì Ọlọ́run tọ́lọ́run gbéṣẹ́ ránṣẹ́ síwájú, tọ́lọ́run ò ní di àwọn kan sí tí wọ́n sàkàmọ́ bà ló kọjẹ́. Tí mo bá wo ẹlòmíì títí tí bá ń rán tó ń patọ́ lẹ́nu, máa wá wo títí pé káì òjò tó pa iyẹlé pọ̀ má dìyẹ. Íńtánẹ́ẹ̀tì ló kó gbogbo èèyàn pọ̀. Tí ò bá sí ikú àjọkú, ní mú ìgalà agbétan lékìnnì hàn. Báyé ṣe rí nìyẹn, tá a bá ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ láfi máa bínú, nǹkan ó bàjẹ́ jìnnà. Ìka ó di méjì. Ẹni ó bókù kà nínú bòjì tó wọ sọ́run, òun náà tún ti kà. Àmọ́ o, bàbá ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn, gbogbo ẹ̀yin aṣíwájú bẹ̀rẹ̀ látòrí Alhaji Kúnlé Sanni, tẹ́ ẹ gba méjì sílẹ̀ lọ́wọ́ mi níjọ́sí. Ẹ̀rín tí ń ṣẹlẹ̀ abẹ́ rí, wàláhì mi close àwọn kéèsì ọjọ́ yẹn o. Mi close yẹ. Mo gbọ́ sí yín lẹ́nu pé ká máa lọ ní. Gbogbo fídíò yẹn ló wà intact. Àmọ́ ní tí wọ́n bá fi bí òun kálukú lóní kálukú ó fi wà. Ẹni tó sọ jáde tó ní ó lo ọdún 8 alálàájì failure ló bá bọ̀. Ìbádá kó jẹ́ pé ẹni tí ń bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ yẹn, àmísì tó yẹ ká fún. Ẹni tí ò sí nínú ọ̀ràn rẹ̀, ẹni tó ṣe kánsílọ̀ rí, kò lè bú ẹni tó ṣe alága kánsù wípé ó sì ṣe bákan. Ní tí bá ń bẹ nínú ọ̀ràn kálukú lóní kálukú òfin wà. Ẹnìkan tún sọ, ó ní ká ní àfi jẹ ìmáàmù ní wọn bá máa kó kọ́ńdọ̀mù lórí mímbàrí. Ṣé wọn mọ, wọn kàn ké ni wọn understand, wọn bẹ̀rù Ọlọ́run pẹ̀lú nǹkan tí wọn ké. Kọ́dùfù náà ń pè yẹn nínú Islam. Ẹni ọba ṣe kọ́dùfù tẹ́ ẹ bá fẹ́ lo ṣẹ̀ríà tẹ́ ń pariwo yìí, ó ti dìsáàfù 80 bílàlà. Kán sì máa gba ẹ̀rí ẹ̀jẹ̀ máa láyé ẹgẹ́ bọ́lá ṣe sọ nínú Suratu Nur nínú àyà Qur'an. Kí sí hadith? Àmọ́ ẹ̀yin nu Ọlọ́run nu. Wọ́n tún sọ míì tẹ́yìn ó wò pé láti bò síbò. Àkọ́bí mi ti parí, ó ti fọ́kù díẹ̀ tí ó parí doctorate. Wá sí àti over 44 years ago. Tẹ́ẹ̀nì kẹ́lòmí ọyọ́kò nínú ọjọ́ orí ẹ̀ tí ó rí pé kò kún kankan náà. Látàyé rédíò wáìhò wọ PCOS. Tá a bá mọ̀ pé irú sànmọ́nì yọ wá ni. A ti bẹ̀ lọ́hùn kó ṣàánú wa, kó ti fún wa láwọn àyè míì. Tá àti ẹ̀ní rójú ráyè gbogbo àwọn eléyìí. Àmọ́ ẹ mọ̀ kíní kan dájú, ìṣọ̀kan lẹ̀ Yorùbá dandan ni. Ká má bara wa jà dandan ni. Mo ti sọ kọjá bí wá sí tó kọjá, mo ní olè òní amúrọ̀bà òní fẹ́ràn ọlọ́pàá tí ò fẹ́ kúrò lè jà. Bí ṣe rí nìyẹn, gbogbo tó ń kálukú bá rí, ẹ jẹ́ ká máa wí, ní tí ń bẹ nínú ìran kálukú ló ń kálukú á fi sọ̀rọ̀. Èyí tí wọ́n fi bí èmi lèmi fi sọ̀rọ̀, èyí tí wọ́n fi bí àwọn náà làwọn náà fi sọ̀rọ̀. Àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ gbà wọ́n sílẹ̀ jọ́sí, ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀, eegun àláre, ọ̀rọ̀ oníkọ́, ọ̀rọ̀ ọjọ́ mi ni. Ọ̀pọ̀ èèyàn tí wọn ò gbàgbọ́ yé, wọ́n sọ pé àwọn mùsùlùmí ṣe wáyé tí yín báyìí,
ládùúrú bẹ́ẹ̀ ṣe bọ́lọ̀ ṣe ní kí gbogbo ayé ọmọ akẹ́kọ̀ọ́ lára wá sí yìí àwọn mùsùlùmí no mùsùlùmí ò hate mi àtọ́ just àwọn gúrùpù kékeré kan kódà kì í ṣe gbogbo alùsùnà àwọn kílìkì kan nínú alùsùnà kódà táwọn alùsùnà tó kù ń tì láì wọn pé wọn ìsara wọn èyàn ò lè sọ pé òun tẹ̀lé lánàá nábì kọ́ máa búlé èèyàn kọ́ máa bà orúkọ èèyàn jẹ́ ẹni tí ò jẹ́ mùsùlùmí kan Socrates the father of philosopher ẹnìkan wá bà ẹnìkan jẹ́ lọ́dọ̀ ẹ̀ ó wá fún ẹnìyẹn ládìyẹ ó ní kí n tó lè sọ dájọ́ lórí rúmọ̀ tó gbé wáyé ìbà lórúkọ jẹ́ tó gbé wáyé mú adìyẹ yìí lọ sílé tó o bá ń lọ sílé máa tù yẹ́ ìdànù lójú ọ̀nà tó bá wá ń bọ̀ lọ́la mọ má adìyẹ yẹn bọ̀ má wàá gbàgbé gbogbo òye tó tu sa gbogbo ẹ̀ náà bọ̀ lójú ọ̀nà ó wá padà níjọ́ kejì ó ní mo dé ṣé ẹ ti gbà pé ní ibú ni ó ní ní tí mo ní kó ṣàwádà ó látẹ̀gùn ti gbé lọ mi ò rí nǹkan kan sà adìyẹ òfìfo ló mú wá láì níyẹ lára sórí pé kà ní ẹ bó o ṣe lè rí ìyẹn yẹn ṣàpadà gbogbo ìbà lórúkọ jẹ́ tó ṣe ò lè rí ṣàpadà mọ́ ìrun rẹ lókùtọ́ lọ́hún fi di ààwẹ̀ rẹ lókùtọ́ lọ́hún fi di zaka rẹ lókùtọ́ lọ́hún fi di tọ́lá nàbì ti sọ mo wá gbé lọ sínú àdìs ànábì sọ wípé atẹ̀dìrú nàmẹ́ni wal muflis sẹ́ẹ̀mẹ́ni tó wáyé tó wá sòwò sọ́ọ̀tì láyé al-muflisu fina man la dirhama lahu wala mata asòwò sọ́ọ̀tì ayé eléri ibú ayé lẹni tí ò ní nǹkan kò lówó kò ní gànábì ní rárá al-muflisu ẹni tá ń pè ní asòwò sọ́ọ̀tì ayé yàtí yawmal qiyamah bi zakati wa salati ó dé lọ́jọ́ gbéǹde kìyàmà irun rẹ̀ lọ́pọ̀ bí ó kún yìí zaka rẹ̀ lọ́lọ́ bí ó ké wúdù yìí gbogbo ìbádà ló kúnlẹ̀ inú tí ẹ̀gán dùn pọ̀ ń wà jẹ́nà ọlọ́run wá ní ẹ̀yẹ ìwé iṣẹ́ ẹbú tó ṣe láyé wò náà màláìka bá ní kọ̀dìkọ́dà fàhádà ọ̀parọ́ mẹ́ni yìí tí ò ṣe sìnà rí olóṣè sìnà wàkọ́tàlá àdà ọlọ́pàá ilé yìí òun ló fọwọ́ náà ilé yìí ọlọ́run ni ẹ mú irun 50 ọdún tó kí ẹ kò fẹ́ni tó parọ́ mọ́ gbọ́dọ̀ ṣe sìnà tí ò ká mọ́bi tó ti ṣe sìnà Kùránì ní ẹ̀rí tó gbọ́dọ̀ fi múlẹ̀ fẹ́ni tó bá ṣe sìnà. mo sọ ilé yìí bàbá ìmáàmù àgbà ilẹ̀ Ìbàdàn kò sí ní tẹ́ ẹ pè mí tí gbọ́dọ̀ má dá yín lóhùn ẹni àpọ́nlé ni yín nú ayé àmọ́ ń bọ̀ àwọn là ń gọ́ọ̀dì kí n la ṣe fúnra wa tó báyìí eré kí lẹ yẹn bẹ̀rẹ̀ sí ẹyẹ ṣe tán tu yàrá wọn. This will be the 4th time tí wọ́n bully mi. This will be the 4th time tí wọ́n gang up against mi tí mo dẹ̀ ń fa wọn lọ́lọ́ lọ́wọ́ tí o bá sí ètò àfà lọ́yọ̀ ń jọ sí ti hàn gang up tó jẹ́ pé ní ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ ló sọ fún mi pé ẹ dá ènìyàn lákẹ́ ọ̀rọ̀ tí ń sọ yìí burú gan ó lè affect níbi ló jẹ́ kí n lọ tọlọ́pàá tí o bá fẹ́ ní kó bá rẹ̀ ni kó bú adájọ́ ni sẹ́nìkan sọ pé kó ní sọ bí wọ́n ti mọ̀ síbẹ̀ dè ní ó yé mi ó yé ẹnìyẹn tí ń dùn ó yé èmi gangan àmọ́ tí ó lè possible ó jọ yé àwa méjèèjì ní tí ń dùn àmọ́ o kí ni tí mo sọ débẹ̀ ni pé ẹ̀jẹ̀ a máa ṣọ́ra ilẹ̀ ń yọ gbogbo ẹni ó kóra wọn jọ káàkiri ayé kódà mo gbọ́ tẹ́nìkan tó sọ ó ní kì í sọmọ Ìbàdàn nígbà tí èso ọmọ Ìbàdàn ẹni tí ò ní 3 bedroom flat nìbàdàn tí ń bú ẹni tó ní ilé ńláńlá 9 nílùú Ìbàdàn táwa lọmọ Ìbàdàn. Ìbàdàn is a cosmopolitan city ìlú àjọdá nílùú Ìbàdàn lójú ó tóbi ju gbogbo ìlú lọ gbogbo West Africa. Gbogbo ẹni tí ó bá sọ̀rọ̀ kó lọ béèrè oríkì ìdílé ẹ̀ tó bá ti béèrè ibi táwọn bàbá rẹ̀ ti rìn wá tí wọ́n ti rìn dànù wá tí wọ́n fi wọ̀lú Ìbàdàn yóò bá nínú oríkì inú ìdílé ẹ̀. ọmọ akéwùgbẹ́rù lèmi Ọ̀yọ́ ilé láti wá ìyẹn clear mi deny pé Ọ̀yọ́ ni mí àmọ́ mo ń proud pẹ̀lú ìlú Ìbàdàn bọ́lọ̀wọ̀n bá wá gbàdúrà àwọn kan nílùú Ìbàdàn tó wà ní ẹlòmíì tí ń bẹ́ẹ̀ kán mọ́ wàá ṣe kéta òfin Nàìjíríà ní tí ẹ bá ti lo 15 years níbi kan ti dánmọ́ nílùú mo ti lo over 40 years nílùú Ìbàdàn ẹgbẹ́ kan yọ 40 years kò ní ọjọ́ orí wọn àwọn tó bí wọn náà tá a bá wo ọjọ́ orí wọn bọ̀ nínú kí n pe bàbá ẹlòmíì ní bọ̀dà mi wá rí àgbàlagbà kan nílẹ̀ Ìbàdàn tó lè sọ pé mo rí òun fírí mi wá rí àgbàlagbà kan nílẹ̀ Yorùbá tó lè sọ pé búlì mi rí èmi ò búlì bàbá tiẹ̀ kí ló dé tí wọ́n búlì bàbá ẹni tó tó ọjọ́ orí ẹ̀ kí ló dé sí Islam tẹ́ ń pe sunna tẹ́ ń pe àwọn èèyàn sí ṣé bó ṣe rí lélẹ̀ a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim ṣé sunna tẹ́ ń pe àwọn èèyàn sí lélẹ̀ sunna búlì sunna qadfu sunna kadhbu sunna hasad la ilaha illallah sunna giba ṣé tẹ́ ń pe àwọn èèyàn sí lélẹ̀ tí mo bá sọ̀rọ̀ máa proof ẹ̀ with evidence mi ò kí n attack personality but mo lè sọ odidi ọ̀rọ̀ ó wá lè taba odidi jọ not personality gbogbo nǹkan wọ̀nyí ìgbà wo ni ìran Yorùbá tó fẹ́ gòkè nígbà táwọn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tán bá ya ẹranko kalẹ̀ kí wá làwọn tí wọ́n lọ sílé ìwé ìjọba kí la fẹ́ kán yá ẹ̀kọ́ ẹ̀sìn ọ̀wá ní àpọ́nlé kankan mọ́ kò níyì mọ́ ń ló fà táwọn traditionalist tán fi ń wọ Islam nílẹ̀ nítorí páwa náà ti wọ àwọn àgbàlagbà wa lẹ̀ ó kọ̀wé ni wọ́n pe àbámu ìdí ìbéèrè tán bàbá lówóró bàbá aláàfin bàbá wa Kamaluddin al-Adabi Sheikh Adam Abdullahi al-Alori ọ̀gá wa tó ní bàbá Mudiru Markaz ó fi wá kárí gbogbo àwọn àfa ńláńlá tani wọn lẹ̀ tán
àmọ́ àwọn èèyàn wọn kì í mọ òpin, wọn kì í rántí ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mọ́. Nígbà tí nǹkan bá dé wọn rántí tó líìdì sọ̀rọ̀ mọ́. Ìyẹn ló fi yẹ ká fura dáadáa. Àwọn tó ń hùwà bí akọ́tọ́bánu yìí ẹ wá kìlọ̀ fún wọn. Ká má sọ pé bí ìlú Ìbàdàn ṣe é ṣe nu, ìlú Ìbàdàn ò dẹ̀ ṣe bẹ́ẹ̀. Mo níyàwó tó jẹ́ ọmọ Ìbàdàn, èmi náà ní nǹkan tó pọ̀ nílùú Ìbàdàn débi pé á difficult fún yàn láti sọ pé mi ò kí ń sọmọ Ìbàdàn. Torí ẹni tí ó sọ fún mi pé mi ò kí ń sọmọ Ìbàdàn máa ní kó lọ trace ní àwọn bàbá rẹ̀ ti já lulẹ̀ wá. Ẹni ọba akọ́ débì kan ni wọ́n ń pè ní Mágàjì, kò sẹ́ni ó jábọ́ láti sánmọ̀ síbì kan. Ìbàdàn is a cosmopolitan city. Ilẹ̀ Yorùbá ẹ má accept káwọn èèyàn bá yín fi ìlú yín ṣeré. Ní tí ń ṣẹlẹ̀ yóò rẹ́rìn. Wọ́n ti fi àwọn kan ti fi ẹ̀sìn bojú wo àwọn ìlú kan nílẹ̀ Haúsá, àwọn tó nílùú wọn gbà wọn sẹ́yìn ni o. Wọ́n ti ń fẹ̀sìn yẹn bojú nílẹ̀ Yorùbá láti gba ọ̀pọ̀ kan. Bí wọ́n bá yẹ̀yẹ́ ọba díẹ̀, wọ́n á yẹ̀yẹ́ ìjòyè díẹ̀, wọ́n á lásà ti gba control ìlú kọ̀ọ̀kan. Majority olóṣèlú náà ti súnmọ́ra o, tí ń bẹ lábẹ́ wọn. Majority tó jẹ́ pride ilẹ̀ Yorùbá òní wọ́n ti drag nínú ẹrọ̀fọ̀. Ilẹ̀ Yorùbá ẹgbẹ́ ẹ̀sìn ni ẹ má gbà kẹ́nìkan ó tàn yín pẹ̀lú innamal mu'minuna ikhwa. Ọmọ ìyá ni wá nínú ẹ̀sìn, ọmọ ìyábò ló ń gbàdúrà mi jẹ́, ọmọ ìyábò ló ń kàdánwò bọ̀lù, ọmọ ìyábò ẹni tí ó pèrè lọ́mọ ìyá mi yóò jẹ́ ni tí ń ṣàánú ràn mí. Mùsùlùmí ilẹ̀ Yorùbá Yorùbá lájọ jẹ́, Kírísítẹ̀nì ilẹ̀ Yorùbá Yorùbá lájọ jẹ́, oníṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá Yorùbá lájọ jẹ́. Ìran Yorùbá ẹ má rántí, ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì ó gba ògo ilẹ̀ Yorùbá dànù nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Ìkan náà ní gbogbo wa tá a bá jà á mọ̀ parí ẹ̀. Ìyẹn ni òye apá kan àwọn traditionalists, àwọn tán jáde táwọn èèyàn sọ fún mi pé òun ló ṣe tó wá jẹ́ àwọn traditionalist. Kí n tó bọ́ sórí yẹn, ọ̀kan ló allegation ni pé opportunity táwọn ní láti lé Olóòlù kúrò nílẹ̀ Ìbàdàn òun ló lọ block ẹ̀. In what way? Lọ́jọ́ tí mo dé ọ̀dọ̀ ọmọ tọ́rọ̀ kan, mò ń reverse wọn ìtàpọ́nlé ni pé màá bá àwọn èèyàn mi sọ̀rọ̀ torí unity la lè fi win. Màá pè wọ́n á jọ sọ̀rọ̀, káti ẹ̀ sọ pé owó tá a fún ẹni yẹn ló bí wọn nínú. Táwọn ò bá lè pè mí, wọ́n láwọn kan tí wọ́n mọ̀ pé tán bá pè mí mi gbọ́dọ̀ má dá wọn lọ. Owó tẹ sọ pé fún wọn ẹ lọ stop ẹ, àbá stop ẹ. Plan ta níní, àbá stop ẹ. Instead tí fi rí yẹn èébù mi ni mo rí ló jẹ́ mi náà ó decide pé okay ajẹ́pẹ́ ní plan aburú mi tẹ̀ fẹ́ ṣe nílẹ̀ Ìbàdàn, which is very clear. Tí mi ò dẹ̀ withdraw rẹ̀ torí mo sure. Kí lẹ fẹ́ fi ṣe? Wọ́n gbé èèyàn lọ kóòtù ṣe wá lè tó báyìí. Ẹni ó bá fẹ́ gbé Olóòlù lọ kóòtù kò ní ìdí kó ṣẹ̀ṣẹ̀ rí ọmọ wàlíyà yẹn kó tó gbé lọ. A lè fi ọmọ wàlíyà yẹn sí exhibit táwọn fámìlì rẹ̀ bá ní ó mọ̀ ṣe. Kí lẹ ẹni kan tí ẹ̀ tó sọ lé mi ni mo kọ pé kó sọ pé òun ò ṣẹjọ́ mọ́. Táwọn èèyàn ò ṣe bẹ̀rù Ọlọ́run báyìí. Mo fi ọba tó ní mí búra àsán tó jọ. Mo tún encourage ẹni pé tó bá ló ṣẹjọ́. Àwa náà ti prepare lọ́yà. Ní tìtorí ìjà tó jẹ mọ́ wọn ti yàn mọ́lé kì í sí ọ̀rọ̀ Mùsùlùmí nìkan, ọ̀rọ̀ humanity ni. Ọ̀rọ̀ humanity ni ò kì í sí ọ̀rọ̀ Mùsùlùmí nìkan. Mo gbìyànjú tó bá jẹ́ pé wọ́n pè mí ní àjọ sọ̀rọ̀ àti pé kò tí ì léètì ọmọ Kẹ́ńyà kan ló dìde tó lọ sú gbogbo ìlú Christian kí náà ti ń pè Anthem àbí kí náà ń pè Vatican City, ó dẹ̀ sú Rome along. Ó ní wọ́n pa Jésù ní 2200 years ago lórí àbòsí òun fẹ́ gbẹ̀san. 2200 years ago lọ́sẹ̀ gbé kéṣì ẹ̀ lọ kóòtù. Kí ló burú bẹ́ẹ̀? Tẹ́ ẹ bá mọ̀ pé ẹ fẹ́ free ilẹ̀ Yorùbá ẹ nídìí ọmọ yẹn go to court. A fẹ́ secure right wa, wọ́n infringe upon our right. Court ó granted. Tẹ́ bá béèrè tẹ́ bá rí pé ní good stand, tẹ́ dẹ̀ rí pé ní good case. Tẹ́ ẹ bá dẹ̀ lè ṣe yẹn, mo ti mú advice yẹn wá, mo ní ẹ lọ court, tẹ́ ẹ bá lè lọ court then you negotiate. Ẹ jẹ́ àjọ jókòó. Ọ̀rọ̀ à ń tira ẹni mọ́lé àníkà ìmọ̀sẹ̀sìn yín níta lómi tó ń bínú pé kò gbọ́dọ̀ sí mọ́. Ìjọba gan ò lágbára láti stop àwọn ẹlẹ́sìn kan o. Ìfẹ́ lèèyàn fi pé ẹni tí nǹkan bẹ lọ́wọ́ ẹ̀ pé kó dàtọwọ́ ẹ̀ lẹ́ o. Ìjọba gan ò lè sọ fún yàn pé ẹ drop ẹ̀sìn yín níjọ́ tí ẹ ti stop àwọn ṣíà láyé Buhari ní Kaduna sẹ́rí pé wọ́n stop ni kò possible ni. Ní ti ń jẹ́ ẹ̀sìn is an opium of the people. Ẹ pè wọ́n mọ́ra, ẹ negotiate, ẹ múnú wọn dùn, àwọn náà drop tọwọ́ wọn sílẹ̀. Bẹ́ẹ̀ bá dẹ̀ ní ọ̀bùn rí kú ọkọ̀ tìrọ̀ mọ́. Ẹni tí ò tí ní nǹkan tí ó ṣe ní ó máa sọ pé nìkan ló block way o. Wọ́n láwọn kan tún ní white tó sọ pé wọ́n bá Olóòlù sọ̀rọ̀, ṣé Olóòlù jọ́ta mi ni? Ebe èèyàn bíi tèmi ni. Ó kọ Mùsùlùmí ní jẹ́ kó dàbí òsì Islam. Kí ló dé tí mi ní bá sọ̀rọ̀? I'm free to talk with him and I don't have nobody has moral right to stop me. Pé nítorí pé mo lọ bá Olóòlù sọ̀rọ̀ dẹ́kílẹ̀ sọ pé mi ò rí láyé, mi ìmọ̀ nọ́mbà bàbá yẹn, àjọ dúró sọ̀rọ̀ rí, àwọn lè mọ̀ mí èmi ò mọ̀ wọ́n. Kí ló dé tẹ̀kàn rọ̀pù gbogbo nǹkan tí ò nítumọ̀? Mo ń ṣàlàyé eléyìí because torí ẹni tó lajú torí ẹni tó gbọ́n láàfin dáṣọ òmùgọ́ balẹ̀ òmùgọ́ mà pọ̀ ń kọ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá dáṣọ burúkú fún kò dámọ̀ bẹ̀tẹ̀ ẹni tó gbọ́n tí ò ní wọ aṣọ yẹn ẹ dáṣọ rẹ̀ kó fáìn kó lè appreciate ẹni tó rán sọ kì í ṣe nítorí tiyín nítorí àwọn alásìgbọ́ mi ló jẹ́ kí n ṣàlàyé yìí wàláì mo fọlọ́run ọba búra mi ò blog ẹni kankan lórí ọ̀rọ̀ Olóòlù ẹni ọba mọ̀ pé òun wọ̀ tí sọ̀tò òun this is fault go there ẹ lọ sún ẹni tẹ́ bá mọ̀ pẹ́ sùn
ẹgbẹ́ wá sí lánàá mọ́ tẹ́ bá mọ̀ pàgbára yín ká pàgbára yín ọ̀bá sì ká ẹ̀yin lẹ́mọ̀ ń tẹ́ fọwọ́ fà àmọ́ mo mọ̀ pé ntí àlàáfíà bá yanjú tí fìtínà ò lè yanjú ẹ̀ bí fìtínà bá débẹ̀ tó ló wọ́n yanjú ẹ̀ yóò tún create another problem. ẹ̀yin traditionalist nǹkan mẹ́ta ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ olódodo tẹ́ bá ń pera yín lólódodo nígbà fi proof òdodo ni pé ẹ má máa dájọ́ with emotion ẹ má máa dájọ́ ṣègbè níjọ́ tí nǹkan kan bá kàn yín níjọ́ tí mùsùlùmí bá ṣe tí ọ̀dà ìbí òbí ẹ wùdọ́ tí mo ti ń ṣe wá sí ní tí mùsùlùmí ṣe tí ọ̀dà ò sí yìí ẹlẹ́sìn traditionalist kan ló ṣe tí ọ̀dà yìí mo ti rí èèyàn bíi méjì tí wọ́n jáde tí wọ́n sọ òdodo ọ̀rọ̀ tí wọ́n jẹ́ traditionalist ẹ̀yin tẹ́ ẹ jẹ́ agbẹnusọ lórí internet kí lẹ́ ń wò ẹ jáde ẹ sọ̀rọ̀ ṣé n tán ṣe fọmọbìnrin yẹn dá ṣe owó tán gbà lọ́wọ́ ẹ̀ sówó tó dáa ni sówó ẹ̀tọ́ ni irọ́ tí wọ́n ń nù tán ni kó máa wí ṣe ń tọ́ yẹ ni ẹ jáde ẹ sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ jáde ọ̀tọ̀lẹ̀bí tiẹ̀ ọ̀tọ̀lẹ̀bí táwọn bàbá yìí ajáde àti sọ ẹ̀bí tiẹ̀ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ traditionalist tó bá jẹ́ pé òdodo lẹ́fín bá yé gbé tẹ́yìn náà ò tí ì fẹ́ di bí àwọn èèyàn yìí ẹ jáde ẹ kọ̀ndẹ́mù ẹ̀ tó bá dọdún tí ń bọ̀ ó ṣeé ṣe kí nǹkan díẹ̀ ò fẹ́ ṣẹlẹ̀ èmi ò mọ tó fẹ́ ṣẹlẹ̀ torí mi ò kí ń sún wàhálà bẹ̀tẹ̀ lọ package ẹ̀ repackage ẹ lọ adjust ó possible kí aráàlú gangan kán má fi gbogbo ara máa wò lọ́dún tó ń bọ̀ gbogbo ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ adjust ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ sọ̀rọ̀ ẹ pẹ̀lú àwọn èèyàn yìí ẹ jọ gbé pọ̀ kan rí pé kì í ṣe pé ẹ fẹ́ ṣàbùrú kan fáwọn lẹ́fín ẹ lè gbá nǹkan báyìí túláàsì ìfẹ́ lẹ́fín máa gbà á ẹ̀yin traditionalist mi bá ẹnì kankan jà gbogbo ẹni tó bú mi nínú yín ẹ̀yin sọ̀tà mi ẹ̀yin náà sọ bó ṣe yé yín mọ́ ni èmi sọ tèmi bó ṣe yé mi mọ́ èsì mẹ́ta tí mo fọ yẹn have my reason the first reason ni pé mo fẹ́ call attention yín pé ẹ ti dìré ẹlẹ́fẹ́ gbèjà ẹ̀sìn yín lórí àwọn tí wọ́n bú ẹ̀sìn yín lẹ́fi bẹ̀rẹ̀ ẹ ti gbèjà débi pé majority àwọn tó ń bú yín ti dákẹ́ àwọn aráàlú mi ìtàn gbọ́dọ̀ ẹ̀yìn ọgbọ̀n ọdún yóò lè díẹ̀ o ẹ ti dìré gbogbo tó wọ́n bá ti wọ̀ ó ti dàdánwò ẹ ti dìré ẹ padà sórí ìtàn fi bẹ̀rẹ̀ ẹlẹ́fẹ́ defend ẹ̀sìn yín ni bẹ́ẹ̀ ni bá wọn bú ẹ̀sìn tèmi tẹ́ ń bú àwọn ẹ̀mọ àwọn tí wọ́n bú ẹ̀sìn yín ẹ̀mọ lé bàbá wọn ẹ̀mọ lé ìyá wọn ẹ bá wọn arrest yín kí ló dé tẹ̀yìn ọlọ́ arrest wọn ẹ̀mọ lé bàbá wọn ẹ̀mọ lé ìyá wọn tẹ́ ẹ bá ti ń bú Islam gbogbo wa lẹ́ ń bú ẹ̀ ń bú èmi náà tí àti mo jókòó lé lórí lẹ́fẹ́ kan yẹn bí tí àyẹ̀ bá kan kí lẹ́fẹ́ kí n fi jókòó Islam láyọ̀ wa lórí ire wa ẹ lè máa bú Islam Yorùbá ní tán bá ń bú ẹ̀tù orí ọmọ ọrọ̀ awo ẹ mọ àwọn tí wọ́n bú ẹ̀sìn yín ẹ lọ arrest wọn ẹ tọwọ́ bọ́nú ìgbésí ayé tí wọ́n náà sọ̀rọ̀ wọn ẹ má jẹ́ kó jẹ́ tọ̀rọ̀ ẹ̀sìn mọ́ ń lọ fa nǹkan mẹ́ta tí mo sọ yẹn àkọ́kọ́ tí mo fi fèsì níta ẹ̀ sọ ni mo gbé ọ̀rọ̀ lé lórí omi òótọ́ tá a yé o bẹ́ẹ̀ bá dẹ̀ láti lọ́ta kò sí problem kìlánà gani yóò ní àkíyè ayé àtàwọn wọn náà ìdá mi ti na àzájò ta gánìyà àmọ́ra wa tẹ́lẹ̀ tá a fi jọ ń gbáyé àgbóhùn ara wa tẹ́lẹ̀ tá a fi jọ ń gbáyé bàbá àjọ sọ̀rọ̀ mọ́ kò sí kankan tí ó ṣẹlẹ̀ àmọ́ humanity ó ṣe pàtàkì nínú ayé àkọ́kọ́ ó nígbà tẹ́ ń tọwọ́ bọ Kùránì lọ́tún lọ́sì twisting ni mo sì tún maintain ẹ̀ ẹ̀ invite mi ẹni kí n máa bọ̀ mo dẹ̀ lẹ́ni tí ó pé kí n wá argue òun náà wọ́n mú scripture tiẹ̀ sílẹ̀ pé ní tí ìwé ẹ̀sìn tòun gbé wá ní ìwé ẹ̀sìn tèmi ni wọ́n fẹ́ tọwọ́ bọ̀ ìwọ náà mú tiẹ̀ jáde kémi náà mọ̀ tèmi náà tọwọ́ bọ̀ náà ìgbà yẹn lọ́rọ̀ tó sọ ní tí mo wí nìyẹn ìkejì ẹ sọ wípé paracetamol 10 naira ó lágbára ju Allah lọ déédéé níta ìgbé wa lèmi náà dá padà kò dé fún pé akéwùgbà góòlù náà àmọ́ pé bí èèyàn báyìí ni ó bú bàbá mi ó bú ìyá mi ọwọ́ lọ́jọ́ ọjà ò tí yà kí ló tún kù èmi náà sì sọ̀rọ̀ kọjá ẹnu mò ń gáìdì àwọn àfáà tí wọ́n ń fèsì pé àwọn èsì kéékèèké kan bẹ tẹ́fọ̀ tí ó da gbogbo nǹkan tí wọ́n bá ń sọnù ló jẹ́ kí n sọ yí pé data 5 naira kì í ṣẹgbẹ́ ọ̀run mi là tọrọ gúgú ayé ó gúgú ọ̀run gan nínú data 5 naira déédéé paracetamol tẹ́yìn gbé wa lèmi náà gbé wa ó ṣe wá di tó tó dariwo. ẹlẹ́ẹ̀kẹta òun lọ̀rọ̀ pé igi ń wù nínú náà pé ìfàbù ni Kùránì mú wá nítorí bá mú pílánẹ̀tì kan tó lè máa rọ gíláàsì pílánẹ̀tì kan tá a fojú rí tí ọ̀sẹ̀ ni ó débẹ̀ wọ́n ní rọ sílífà gbogbo wa sì gbàgbọ́ wọ́n ní kan rọ sọ́lfọ̀ gbogbo wa sì gbàgbọ́ ọ̀kan rọ iron irin gbogbo wa sì gbàgbọ́ tó o bá lè gbà yẹn gbọ́ kí ló mọ̀ ẹ́ tó ní gbàgbọ́ pé kí lè wù nínú náà ó tán mi ò búlì yín bẹ́ẹ̀ bá dẹ̀ ló ti dìjà náà nìyẹn no problem àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ní àlàáfíà tí wọ́n fẹ́ràn Ọlọ́run tán dẹ̀ gbàgbọ́ yẹ lot of them àwọn olórí ìṣẹ̀ṣe pè mí gan tán dẹ̀ sọ fún mi pé àwọn mọ̀ pé àwọn ọmọ àwọn náà dá ilé yìí sílẹ̀ ìyẹn ò sọ wá dọ̀tá ara wa mo sì lọ kí ẹnìkan tó ń ṣe oríire kan tó jẹ́ oníṣẹ̀ṣe mo sì lọ kí few days ago tí mo lọ kí kú oríire ìyẹn ò sọ wá dọ̀tá ẹ jẹ́ kí gbogbo wa àti ẹ̀yin náà ti fẹ́ di bí àwọn tẹ́sán máa ń bú ẹ̀sìn yín kò fẹ́ sí yàtọ̀ mọ́ the same thing lẹ́jọ́ the same level lẹ́jọ́ wà nísìn kò fẹ́ sí yàtọ̀ mọ́ ní tí ó dẹ̀ gbẹ̀yìn rẹ̀ Ọlọ́run nìkan ló yé ẹ jẹ́ a máa jọ fìfẹ́ lò kájọ fìfẹ́ gbé kádẹ́gbà wípé ọ̀kan náà jọ ni wá ẹ̀sìn láàní dàpọ̀ religion láàní mixọ̀ tá a bá ti mọ̀ yẹn ó ti tán ẹ wá rí akéwùgbà gold ọmọ akéwùgbà wàsílà tọrọ kan mo bí Ọlọ́run fún ẹ Ọlọ́run wá mú ẹ dúró aburú ò ní ṣe ẹ táwọn afọ bá rìn lọ́nà tí wọ́n gbà rìn ẹni tí yóò bá fi evidence yóò bàbá rẹ̀ ni èyàn onímọ̀ búlẹ̀ èyàn onímọ̀ insult èyàn onímọ̀ parọ́ bóun fún lówó nígbà tí ò fún ní kankan ọ̀tọ̀ lẹni tó san 100,000
gbogbo ẹ̀ ló ti wà nínú recording. Èèyàn ní máa parọ́ ẹgbẹ́ ọmọ yìí mára tẹ́ bá mọ̀ pé need for evidence. Nobody is stopping you. Please go ahead. Adájọ́ ní ó dájọ́ kì í ṣàwa bí gbogbo àná bá déwájú adájọ́ àjọṣe yes sir my lord gbogbo wa lọ́rọ̀ bá tán Wasila Ọlọ́run ó dúró tiẹ̀. Gbogbo nǹkan tó bá rí tí bá ń pa ẹ láyà máa pè mí mo fi Ọlọ́run fi ẹ lọ́kàn balẹ̀ lórí dáadáa àti wá àtọ́kọ ẹ àtọmọ ẹ jọ sóríire àti gbogbo ẹbí rẹ. Ẹ̀yin alákatakítí for the meantime máa gbójú kò lọ́dọ̀ yín kì í ṣe tójú. Èmi náà fẹ́ fèsì nǹkan mi ó ní nǹkan tó yẹ kí n face within now and January tí mo fẹ́ involve ara mi deeply lórí ẹ̀ nítorí yẹn máa fi yín sílẹ̀ lórí ọwọ́ yín tó bá jẹ́ pé kẹ́yìn àtẹlẹ́sìn yòókù olùra yín kẹ́ para yín ni ẹ continue Ọlọ́run ní ọ̀dájọ́ ìjọba náà sì ń bẹ láyé ìyẹn ò kàn mí àmọ́ for now lẹ́yìn pé tẹ́ ẹ bá ṣe ń tó burú màá jáde màá tó sọ̀rọ̀ gbogbo ariwo tẹ́ ẹ gbà yàwòrán mi o mélòó lára yín ẹgbẹ̀rún ìra yín ò lè gbé ṣúgà ẹ lè ṣe náà dà kí lẹ fẹ́ ṣe fún mi bẹ́ẹ̀ mo gbọ́ táwọn ọ̀rọ̀ wisdom táwọn èèyàn bá mi sọ màá withdraw tọ́pìkì pọ̀ tí mo fẹ́ treat láyé mo tiẹ̀ fẹ́ kú lórí ọ̀rọ̀ ẹ má bara yín jáde sí mọ́ àwọn eléyìí tí mo ti ṣe sílẹ̀ ó ní rẹ̀ sí ọ̀bá fún gbàmé ètò ti fínlẹ̀ ò lè parun ẹ máa lọ jẹ́ lọ bá àbá sí láyé mọ́ gbogbo mẹ́sẹ̀gì yìí yóò máa wúlò èmi kì í ṣe wáàsí tí ó wúlò lẹ́ni nìkan wáàsí tí ó wúlò 100 years to come ń bẹ lára àwọn wáàsí tí mo ṣe ẹni tí ó bá pẹ́ gan àjànàkú ni ó pohùn rí nǹkan fìrí